ẹ̀yin jẹ́ Christian tí Jésù fi jáde kúrò láyé kò dákọ̀ Christianity kò dákọ̀ Christian. Christianity mọ̀ ọkọ̀ mọ́ wá àti Islam ele Christian Jésù ò dákọ̀ Christian. Praise the Lord, hallelujah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìjọ wo fídíò tí mo mú wá fún wa yìí amúkíwá ẹ káàárọ̀ a kú weekend gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV jákèjádò gbogbo àgbáyé àkókò táwa ni mo fi kí wa àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn àwọn àfáà méjì wọ̀nyí àfáà àti evangelist Noah tí wọ́n mú wá tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí àti àfáà àti MS bàbá tí wọ́n mú wá tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn àwọn àfáà yìí ká wá wo ìgbàlà wo ló wà nínú Islam tó bá yá wọ́n sọ wípé àwọn kórìíra àwọn mùsùlùmí wọ́n ń bú ànábì wọn wọ́n ń bú Allah wọn ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn wọn iṣẹ́ ìsìn wọn yìí ẹ jọ̀ọ́ kí ni àǹfààní wo ìbùkún wo ló wà nínú iṣẹ́ ìsìn yìí wáàsí wo ni wọ́n ṣe tó ní àlàáfíà nínú tó mú ọpọlọ wá ẹ jẹ́ ká dìjọ wò fúnra ẹ jẹ́ ká dìjọ wò tó bá tí a bá ti wò tán ẹ jẹ́ ká wá pàdé ní comment section ìhun tẹ́yìn náà bá wá rí sí ìgbàlà wo ló wà nínú Islam ẹ ṣe ẹ bá mi share yóò dára fún wa Ọlọ́run ní fún wa sílẹ̀ ó yá lókè lọ́wọ́. I am ready to convert to a Muslim if you give me convincing reasons. Now ṣé àwọn afárábalẹ̀ kí n wá fún yín. ẹ bá fún mi mo ń gbọ́ yín ẹ má dàbí àtọmọdé state àdèmálàgídí give me convincing reasons. àbísí di agídí now sísá bídèmí ẹ máa gbọ́ ọ ẹ ariwo yìí pọ̀ kò sí time mo fẹ́ kájà kẹ́ wọ́n ní kí n fún àwọn lẹ́rìí ẹ dákun ẹ má jẹ́ ká pariwo now wọ́n ní àwọn ní agídí gẹ́gẹ́ bí òjò tán ti wá àwọn wá rẹ́dí sẹ́yìn láti fi ara balẹ̀ láti gbọ́ ẹ̀rí number 1 Jesus Christ when he was alive kò dá Christianity sílẹ̀ Islam ló dálẹ̀ ẹ̀rí tí mo fẹ́ fún yín ó lè ní àti rẹ́fẹ́ dọ́kọ́ Salami láàjọ ṣe debate lé lórí láti òkè dé sálẹ̀ kò síbi tí wọ́n ti dákọ̀ Christianity tọ́lọ̀ ti sọ pé ni mo mú wá tàbí tí Jesus Christ ti sọ pé ni mo mú wá ìyẹn wà ní Bíbélì that is one ṣe ń gbọ́dọ̀ mi now Islam tẹ́ ẹ bá wo náà Al-Qur'an there are so many places tọ́lọ̀ ti dákọ̀ Islam. Inna dina inda Allahil Islam. ọ̀kan nìyẹn o. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-Islam dina. ó di méjì Ọlọ́run dákọ̀ Islam nínú Al-Qur'an so kò sí Christianity tí Jésù ti dákọ̀ ẹ̀ àbọ̀nà nínú Bíbélì that is one. number 2 ẹ̀yọ̀kan nìyẹn good. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin jẹ́ Christian tí Jésù fi jáde kúrò láyé kò dákọ̀ Christianity kò dákọ̀ Christian. Christianity mọ̀ ọkọ̀ mọ́ wá àti Islam ele Christian Jésù ò dákọ̀ Christian. Praise the Lord, hallelujah. gbogbo ẹni tí a máa fídíò ẹ jẹ́ máa sọ pé Jesus save the Muslim. ṣé orúkọ ẹ̀sìn ni a nílò ni àbí ìgbàlà? ẹ jẹ́ ká kọ́ béèrè yẹn lọ́wọ́ ara wa. láti ìbẹ̀rẹ̀ nínú Bíbélì tó fi dé òpin kò síbi tí Ọlọ́run ti fún àwọn wòlíì ní orúkọ ẹ̀sìn. òun lè ṣe pé Muhammadu yàtọ̀ sọ pé first prophet lòun so àwọn first prophet dẹ̀rí wọn á gbé doctrine kan náà wà tó máa fẹ́ ní kẹwàá tẹ́lẹ̀ so àfẹ́sọ̀ nǹkan tí gbàgbọ́ base lé lórí báyìí from the scripture. Ọlọ́run ò fún wọn ní ẹ̀sìn wáyé tó mọ̀ wípé kì í ṣe orúkọ ẹ̀sìn ni wọ́n nílò bí kò ṣe ìlànà àti òfin ni wọ́n nílò láti fi gbé ìgbé ayé wọn. nígbà tí wọ́n wá fẹ́ ṣe iṣẹ́ ìgbàlà wa ènìyàn òfin sínú orúkọ ẹ̀sìn inú ẹnìkan nígbàlà yẹn wà òun náà ni Kristi. ẹ jẹ́ ká gbọ́ the book of John chapter 3 verse 16. ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bí kan ṣoṣo fún ni kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyà ìnípẹ̀kun. inú ọmọ yẹn ni ìyà ìnípẹ̀kun wà kì í ṣe inú orúkọ ẹ̀sìn rárá. náà ó wọ́n nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́ ṣùgbọ́n kí a lè tẹpasẹ̀ rẹ̀ gba aráyé là ẹni tó bá gbàgbọ́ a kò ní dá lẹ́jọ́ ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbàgbọ́ ní ẹjọ́ náà nítorí kò gba orúkọ ọmọ bí kan ṣoṣo ti Ọlọ́run gbọ́. èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé àwọn èèyàn sì fẹ́ kọ̀kọ̀ ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú. ṣé ẹgbẹ́ nǹkan méjì tí Bíbélì pé Jésù níbẹ̀ yẹn ó pè ní ìyà ìnípẹ̀kun ẹni tó bá gbà nípasẹ̀ rẹ̀ ni wọ́n máa ní ìyà ìnípẹ̀kun. sẹ́kọ̀ndì ó pè ní ìmọ́lẹ̀ ìyẹn nípa ẹni tó bá gbà ló máa ní ìmọ́lẹ̀ nínú ayé yìí òun sì ní ìmọ́lẹ̀ ayérayé. ẹni pé gbogbo nǹkan méjèèjì kò sí nínú ẹ̀sìn ló wà nínú orúkọ ẹ̀sìn táwọn mùsùlùmí ń gbé káàkiri àbí kì í ṣẹ̀sìn náà ni wọ́n fi lọ́ndà àwọn èèyàn náà jẹ́ àwọn èèyàn gba ransom lọ́wọ́ wọn bẹ́ẹ̀ orí èèyàn sí Allahu Akbar. ẹ jẹ́ ká máa ka the book of John chapter 3 yẹn náà verse 35 to 36 ó ní bàbá fi ọmọ ó sì fi gbogbo lé e lọ́wọ́ ẹni tó bá gba ọmọ gbọ́ ó ní ìyà ìnípẹ̀kun ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ ní orí rẹ̀. ìyẹn ni pé ẹni tó bá sọ pé òun gba ẹ̀sìn kan gbọ́ orúkọ ẹ̀sìn báyìí lòun ṣe tí ò bá ní Kristi ó wà lábẹ́ ìbínú Ọlọ́run. mi ò sọ pé kó sọ pé àánú ìgbà Jésù gbọ́ according to nǹkan tí Muhammadu sọ tó gba Kristi gbọ́ according to nǹkan tí Jésù jẹ́ tó bá kọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni ìbínú ni. tẹ́ bá lọ sínú the book of John 11 verse 25 to 26 Jésù wí fún pé èmi ni àjíǹde àti ìyè ẹni tó bá gbà mí gbọ́ yóò tilẹ̀ kú yóò yè ẹnikẹ́ni tó bá ń bẹ láàyè tó sì gbàgbọ́ kì yóò kú láéláé ìwọ gba èyí gbọ́ ẹnikẹ́ni tó bá ń bẹ láàyè tó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé ìwọ gba èyí gbọ́. ẹ wo nǹkan tó wà nínú Kristi Jésù ta ní kí àwọn èèyàn wá gbà tí ẹnìkan sọ pé orúkọ ẹ̀sìn òun lòun fẹ́ máa polongo. now ẹ jẹ́ kí wá dáhùn last báyìí
àwọn tó pe wà ní kìrìsìtẹ́nì ẹ má gbàgbé pé ìgbé ayé Jésù òun ni wọ́n rí nínú ayé àwa kìrìsìtẹ́nì ni wọ́n fi pè wá ní kìrìsìtẹ́nì o torí pé the word Christian túmọ̀ sí àwọn ọmọlẹ́yìn Kristi. Ẹ wá wo ìgbé ayé ẹ̀yin mùsùlùmí tá a bá sọ pé ẹlẹ́sìn líle ni yín jàgídíjàgan ni yín ìgbé ayé Muhammadu tẹ́ ẹ kọ́pì ló ń sọ yín di bẹ́ẹ̀. Èmi wá fa òkò yìí sọ fún àwọn èèyàn wa wípé ìgbàlà tó wà nínú Kristi ló ṣe kókó fún wa kì í ṣe orúkọ ẹ̀sìn torí pé kò sí ẹnikẹ́ni tó lè dé ìjọba Ọlọ́run nípasẹ̀ orúkọ ẹ̀sìn bí kò ṣe nípasẹ̀ Jésù. In the book of John chapter 14 verse 6 ó ní èmi ní ọ̀nà ẹ listen o kò sọ pé kò sí the others way o ó ní èmi ní ọ̀nà òtítọ́ ní pé àwọn ọ̀nà míì wà oṣù lọ́wọ́ kì í ṣe òtítọ́ èmi gangan ní ọ̀nà tó jẹ́ òtítọ́ ẹ bá wà rìn ní ọ̀nà yìí ẹ ti ní iyè òun ní the word èmi ní ọ̀nà òtítọ́ àti iyè kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀nà bàbá bí kò sí nípasẹ̀ mi kò mọ̀ sọ pé orúkọ ẹ̀sìn lọ́nà kò mọ̀ sọ pé ìlànà ìjọsìn ìsìlámù èmi ẹni tó bá ti ní èmi Kristi ó ti ní ìyà ìnípẹ̀kun lórúkọ Jésù a ò ní pàdánù ìjọba Ọlọ́run màá gba Kristi ju kí n gba orúkọ ẹ̀sìn jàgídíjàgan. Ṣùgbọ́n Adépọ̀jù kí ni títí ẹ̀ kọ̀ mùkọ́rá náà ní ṣe kí ni wọ́n ń pè ní mùkọ́rá náà. Ìṣàfiwé yóò gbé báìbù wá yóò gbé Kùránì wá yóò sì pè yín ipò ẹ̀wá ẹ̀jẹ̀ àjọ sọ̀rọ̀ ẹni ọba fẹ́ gbà kó gbà ẹni ọba fẹ́ gbọ́ kó gbọ́ kò níjọ́ olóde tọ́wá lórí stéèjì tí wọ́n bú Jésù. Comparative ni àwọn tí wọ́n mọ comparative náà ni mùkọ́rá náà ní ṣe comparative yóò sì ṣe ebú kèé ṣépè ẹ̀yin ó jí láàárọ̀ kúta ẹnu bí ọkọ̀ pẹ́ kámẹ́rà yóò sì mọ̀ bú Ọlọ́run yóò mọ̀ bú ànábì ti wá ẹ mọ̀ yẹ àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fún ànábì lójú ayé ẹ̀ ni àwọn èèyàn rẹ̀ pé tẹ́ ẹ bá tú àwọn èèyàn kan gidi tí wọ́n bá tẹ́ ẹ bá tú wọn lẹ̀ yóò di wàhálà ńláńlá gbogbo tó àwọn iye ṣeré kẹ́ẹ́sẹ̀ ipa ànábì ṣe tóbi lọ́kàn wa ó ju ẹ̀mí wa lọ àká ẹ̀mí wa fún kankan ànábì làwọn kà kún kẹ́ni kan wá jí láàárọ̀ kùtùkùtù ó wá lọ tẹ kámẹ́rà wọ́n á jẹ́ pé ànábì ni ọmọ ọbú. ẹ ká lọ sí Quran chapter 33 Suratul Ahzab verse 21 ó ní dájúdájú àwòkọ́ṣe rere wà fún yín lára òjíṣẹ́ Allahu fún ẹnikẹ́ni tí ó bá ń retí ẹ̀san Allahu àti ọjọ́ ìkẹyìn tí ó sì rántí Allahu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Quran yìí sọ fún wa pé àwòkọ́ṣe dáadáa àwòkọ́ṣe rere òun ni òjíṣẹ́ Allah ló jẹ́ fún wa ẹnikẹ́ni tó bá ń retí ẹ̀san Allahu kó tẹ̀lé òjíṣẹ́ Allah ibẹ̀ láti wá ní ká gbé ìwà òjíṣẹ́ Allah yìí pé ká gbé wò sí ìwà àwọn baba ńlá wa ibi tí a ti ń yẹ ìwà òjíṣẹ́ Allah wò ibẹ̀ láti wá rí wípé òjíṣẹ́ Allah ó jalè àwọn baba ńlá wa dẹ̀ sọ fún wa wípé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣẹrú mo wá wí ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere yìí ó jalè ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó pààyàn ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó bá òkú sùn ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó bá ọmọ pé ní sí ọmọ ọdún 9 ó bá sùn ìgbà tí a wá rí àwọn nǹkan yẹn wá wí pé Allah tó ń sọ fún wa pé tá a bá fẹ́ gba ẹ̀san lọ́dọ̀ tòun a ní láti tẹ̀lé òjíṣẹ́ Allah yìí àwa ò yẹ ká lọ wo Allah yìí gangan tí ó fi lè rán irú ẹni báyìí sí wa ẹni tó wo àwọn ọ̀wà yìí níbi ká tẹ̀lé ibẹ̀ láti wá rí wípé Allah yìí èrè lásán ni ibẹ̀ láti wá rí wípé Allah yìí gan kọ́ ló ń sọ̀rọ̀ nínú Quran Muhammadu ló ń fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ ó wá ń sọ wípé Jubril sọ pé Allah sọ pé àmọ́ kò sẹ́lẹ̀rì òun ló ń sọ gbogbo ẹ̀ òun ló ń rí nǹkan tó ń sọ. a wá rí wípé ẹ̀yin àfa yẹn sọ fún wa pé àwọn baba ńlá wa wọ́n ń sin nǹkan tó lẹ́nu tí ó lè sọ̀rọ̀ tó lójú tí ò fi ríran a wá rí pé Allah fún ara ẹ̀ náà ó lẹ́nu kò lè sọ̀rọ̀ ó lójú kò fi ríran a wá wí pé ta ni ká tẹ̀lé gangan ṣé ká ya ọmọ àlè ká tẹ̀lé òjíṣẹ́ Allah ni tí kò tán mọ́ wa tó jẹ́ ọmọ lárúbáwá àbí ká ya ọmọ ọkọ ká tẹ̀lé àwọn baba ńlá wa ká má fi ọwọ́ òsì júwe ilé baba wa mùkọ́rá náà yẹn òun làwa náà ń ṣe tí mùkọ́rá náà táwa ń ṣe yìí tẹ́ wá tako àwọn nǹkan tá à ń sọ yìí pé nǹkan tá à ń sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ wá wọlé sí orí ètò a máa gbé yín sókè kẹ́ ẹ wá sọ tẹnu yín àmọ́ àwa ò kì í gba ẹjọ́ wẹ́wẹ́ ẹ máa ní láti sọ̀rọ̀ pẹ̀lẹ́rì torí ohunkóhun táwa náà bá sọ a máa fún yín lẹ́rìí mùkọ́rá náà là ń ṣe o bàbá o a ò bú òjíṣẹ́ Allah nǹkan tó ṣe gẹ́lẹ́ òun là ń sọ ẹ̀yin yan mi Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fídíò yìí mo rò pé gbogbo àná làjọ wo fídíò yìí lájọ rí ohun tó lọ nínú fídíò yìí ẹ wá sọ fún mi iṣẹ́ ìsìn àwọn àfáà méjì yìí sìn ẹ jọ ìbùkún wo ló wà ń bẹ báyìí ẹ̀kọ́ wo ló wà ń bẹ tó ń gbéyàn ọ̀rọ̀ báyìí sìn tó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run tó fi hàn yàn ṣé Malam Yusuf eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n sọ wípé Jésù ò dárúkọ Christianity Islam ni Ọlọ́run dárúkọ ẹ jọ ṣé kò sí ẹ̀kọ́ gidi kankan
nínú kùránì tí wọ́n lè fi ṣe wáàsí fáwọn èèyàn ni ẹ sọ fún mi ìbùkún wo ló wà nínú ìpéjọpọ̀ yẹn bí kò ṣe láti dá ìjà ẹ̀sìn sílẹ̀. àáfà kejì náà tí ms bàbá sọ̀rọ̀ lé lórí àáfà yẹn náà ń gbé sẹ́yìn Malam Yusuf pé comparison da àfiwé ló ń ṣe ẹjọ́ ṣé làákàyè nìyẹn àbí kí wọ́n ṣé kò sí nǹkan gidi tó ń gbéyàn ọ̀rọ̀ nínú kùránì ni tẹ́ ẹ lè máa fi ṣe wáàsí ẹ̀ẹ́dẹ̀ fi ti bàbá Akéwùgbà Gold ẹ̀ẹ́dẹ̀ fi ṣe àwòkọ́ṣe rere tó ní kò bú Jésù kí àgbàlagbà tó máa parọ́ ṣé Malam Yusuf kọ́ ló sọ wípé àbí ayé kan làwọn àtàtí ń gbọ́ tó sọ pé Jésù ó jalè ó jẹ́ àgbàdo alágbàdo tó sori bíbélì kodò tó sọ oríṣiríṣi ẹ wo àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ ọpọlọwọ ní lọ gẹ́gẹ́ bí àdúrà àti evangelist Noah tí wọ́n máa ń gbà ẹ bá mi ṣíà fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral gan kí á lé òkùnkùn wọlé láwùjọ wa kí ìmọ́lẹ̀ Kristi kó jọba. ẹ ṣeun láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.